Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára kẹrìnlélógún tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń kọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu àwa. Ẹ̀yin olólùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ kúkú ṣe ń bá wa ká lọ. Ojú tẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa náà kò ní di. Orúkọ mi ò yípadà, Emmanuel Olúwatómọ̀ ọmọ Ajíbádé ní orúkọ títí mi. Ìròyìn tí mo sì mú wá fún yín lónìí ni ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná kan tó ṣẹlẹ̀ ní Àbújá. Àlàyé rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìṣẹ̀lẹ̀ kan tó fa ìbànújẹ́ àti ìbẹ̀rù ti ṣẹlẹ̀ ní Àbújá, olú ìlú Nàìjíríà. Iná ńlá gba ibùdó títa epo kan ní agbègbè Area 3, ó sì mú kí ọ̀pọ̀ ènìyàn bẹ̀rẹ̀ sí ń sá kúrò ní agbègbè náà. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, iná náà bẹ̀rẹ̀ ní alẹ́ nígbà tí àwọn aráàlú rí èéfín àti iná tó ń jó sókè. Wọ́n yára pé àwọn òṣìṣẹ́ iná. Lẹ́sẹ̀kẹsẹ̀, àwọn òṣìṣẹ́ iná ti ìjọba àpapọ̀ dé ibẹ̀ náà. Wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ láti pa iná náà kí ó má baà tàn sí àwọn ilé àti ibùdó títa epo mìíràn tó wà nítòsí. Àwọn aláṣẹ sọ pé títí di àkókò tí wọ́n ń fi ìròyìn yìí síta, ìdí gangan tí iná náà fi bẹ̀rẹ̀ kò tíì dájú. Wọ́n ní ìwádìí yóò fi hàn ohun tó fa ìṣẹ̀lẹ̀ náà. Àwọn ọlọ́pàá, àwọn òṣìṣẹ́ iná àti àwọn ẹ̀ka ìrànwọ́ míì ṣiṣẹ́ pọ̀ láti dáàbò bo àwọn aráàlú àti láti ṣètò ìrìnàjò ọkọ̀ ní agbègbè náà. Àwọn aláṣẹ rọ àwọn awakọ̀ àti àwọn aráàlú pé kí wọ́n lo ojú ọ̀nà míì kí wọ́n sì má ṣe súnmọ́ ibi tí iná náà ti ń jó, kí iṣẹ́ ìgbàlà lè lọ láìsí ìdènà rárá. Àwọn tó wà nítòsí ibi ìṣẹ̀lẹ̀ náà sọ pé wọ́n gbọ́ ariwo, lẹ́yìn náà ni wọ́n rí èéfín tó pọ̀ gan-an. Èyí mú kí ọ̀pọ̀ ènìyàn fi ibi iṣẹ́ wọn sílẹ̀ kí wọ́n sá lọ sí ibi ààbò. Àwọn olùtajà àti àwọn oníṣòwò ní agbègbè náà sọ pé wọ́n ní ìbànújẹ́ nítorí ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ní wọ́n retí pé iná náà yóò yára parí kí wọ́n lè padà sí iṣẹ́ wọn. Àwọn amòye lórí ààbò sọ pé ó ṣe pàtàkì kí gbogbo ibùdó títa epo máa ní ohun èlò ìdènà iná tó péye, kí àwọn òṣìṣẹ́ sì máa lò bí wọ́n ṣe ń lò wọ́n nígbà pàjáwìrì. Wọ́n tún rọ àwọn aráàlú pé bí wọ́n bá rí iná ní ibùdó títa epo tàbí ibi tí ohun tó lè rọrùn láti jó, kí wọ́n yára pé àwọn òṣìṣẹ́ iná kí wọ́n sì má ṣe gbìyànjú láti pa iná ńlá fúnra wọn. Ní báyìí, àwọn òṣìṣẹ́ iná ń bá a lọ pẹ̀lú iṣẹ́ wọn láti rí pé iná náà ti parí pátápátá. Lẹ́yìn náà ni ìwádìí yóò bẹ̀rẹ̀ láti mọ ohun tó fa ìṣẹ̀lẹ̀ náà. Àwọn aráàlú sì ń gbàdúrà pé kí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ má tún ṣẹlẹ̀, kí gbogbo àwọn tó ní ilé iṣẹ́ tó ní ṣe pẹ̀lú epo sì máa tẹ̀lé gbogbo ìlànà ààbò. Ẹ ṣé báyìí ní àrìmọ fún orí ìròyìn títí òní. Ó dàbọ̀. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún, bàbá gbogbo.